Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀wò lóníròyìn. Ṣé ìfẹnukò Dangote àti Ipman yóò mú àdínkù bá owó epo bẹntiró? Ẹgbẹ́ alágbàtà epo bẹntiró ní Nàìjíríà ìyẹn Independent Petroleum Marketers Association of Nigeria (IPMAN) ti kéde pé àwọn ti fẹnukò pẹ̀lú iléeṣẹ́ Dangote láti máa ra epo látọ̀dọ̀ wọn tààrà. Ṣáájú kí wọ́n tó fẹnukò yìí, ọwọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo ní Nàìjíríà NNPCL ní àwọn alágbàtà epo náà ti ń ra epo Dangote. Àmọ́ nínú oṣù kẹwàá ni èyí wá sópin nígbà tí NNPCL ní àwọn kò lè tẹ̀síwájú láti máa jẹ́ alárinà láàrin ẹgbẹ́ alágbàtà epo àti Dangote. Àtẹ̀jáde kan tí alága àwọn alágbàtà epo ìyẹn Abubakar Maingandi fi síta lọ́jọ́ Ajé, ó ní àwọn kò ní pẹ́ bẹ̀rẹ̀ sí ní ra epo lọ́dọ̀ Dangote tààrà láìsí alárinà àti pé kí àwọn ọmọ ẹgbẹ́ àwọn máa múra sílẹ̀ láti ra epo náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí iye tí jálá epo bẹntiró yóò jẹ́ nígbà tí àwọn bá ti ń ra epo lọ́dọ̀ Dangote tààrà, Maingandi sọ pé kò sí pé ẹ̀ka kan ló ń sọ iye epo bẹntiró mọ́ bí kò ṣe bí títà àti rírà rẹ̀ bá ṣe lọ. Ó ní òun yóò ní àjọsọ pẹ̀lú iléeṣẹ́ Dangote lórí iye tí yóò ta epo náà fún àwọn láìpẹ́ àti pé ní kété tí àwọn bá ti mọ̀ ni àwọn yóò fi tó ará ìlú létí. Mo ní ìgbàgbọ́ pé iye tí a máa fẹnukò sí máa dínwó sí iye tí epo bẹntiró wà báyìí àti pé bẹntiró yóò máa wà káàkiri, kò ní sí ọ̀wọ́n gógó epo mọ́. Ṣùgbọ́n kò tí ì sí gbèdéke ọjọ́ kan báyìí táwọn alágbàtà epo náà yóò bẹ̀rẹ̀ sí ń gbé epo láti iléeṣẹ́ ìfọpo Dangote. Iléeṣẹ́ ìfọpo Dangote tó jẹ́ ti Aliko Dangote, ẹni tó lówó jùlọ nílẹ̀ Áfíríkà, nìkan ni iléeṣẹ́ tí wọ́n ti ń fọ epo rọ̀bì tó ń ṣiṣẹ́ ní Nàìjíríà lọ́wọ́ báyìí bí ó tilẹ̀ jẹ́ pé Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tó ń pèsè epo rọ̀bì jùlọ nílẹ̀ Áfíríkà, kò sí iléeṣẹ́ ìfọpo kankan nínú àwọn iléeṣẹ́ ìfọpo rọ̀bì 4 tí ìjọba Nàìjíríà dá sílẹ̀ tó ń ṣiṣẹ́, tó sì jẹ́ pé ilẹ̀ òkèrè ní Nàìjíríà ti máa ń kó bẹntiró wọlé ṣáájú kí Dangote tó dá iléeṣẹ́ tirẹ̀ kalẹ̀. Èyí máa ń fa ọ̀wọ́n gógó epo lọ́pọ̀ ìgbà tí iye rẹ̀ náà sì máa ń gbẹnu sókè nítorí owó epo rọ̀bì tó máa ń lọ sókè sódò lọ́jà àgbáyé. Nínú oṣù kẹwàá ni Dangote sọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ nílò láti dènà NNPCL àtàwọn alágbàtà epo láti dènà kíkó epo bẹntiró wọlé láti òkè òkun nítorí iléeṣẹ́ ní ìkápá láì pèsè iye epo bẹntiró tí Nàìjíríà nílò. Alhaji Yahya Yahima tó jẹ́ alága IPMAN ní ẹ̀ka Àbújá àti Suleja sọ fún àwọn akọ̀ròyìn pé ìpèníjà ńlá ni owó tí àjọ Nigeria Midstream àti Downstream Petroleum Regulatory Authority NMDPRA jẹ́ ẹ̀ka NNPCL, àwọn sì ní alárinà láàrin iléeṣẹ́ Dangote àtàwọn alágbàtà epo. Yashim sọ fún àwọn akọ̀ròyìn wípé 50 sí 60 bílíọ̀nù náírà ni NMPRA jẹ àwọn. Wọ́n ní owó yìí ló jẹ́ owó táwọn alágbàtà epo kan san fún NNPCL láti fi gbé epo bẹntiró lásìkò tó jẹ́ wípé NNPCL nìkan ló ní àǹfààní láti máa gbé epo láti iléeṣẹ́ Dangote. Àwọn ọmọ ẹgbẹ́ wà tó ti sanwó láti fi gbé epo ni wọn kò tí ì rí owó tàbí ọjà wọn gbà padà. A ti gbé ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ National Security Adviser NSA àti DSS, àmọ́ bílíọ̀nù 10 náírà ni wọ́n buwọ́lù láti san padà fún wa. Wọ́n ti san lára rẹ̀, wọn kò tí ì san ìyókù. Ọmọ ẹgbẹ́ IPMAN mìíràn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Alhaji Yakub Bukar, sọ pé èyí ti ṣàkóbá fáwọn alágbàtà epo kan. Bukar ní ọ̀pọ̀ àwọn ló jẹ́ pé wọ́n yá owó láti ilé ìfowópamọ́ láti fi ra epo lọ́dọ̀ NNPCL ni, tó sì jẹ́ pé ọ̀pọ̀ wọn ló ti ń ta dúkìá wọn láti fi san owó padà fún ilé ìfowópamọ́sí nígbà tí wọn kò rí epo tí wọ́n san owó rẹ̀ gbà. Ó ní òun tí ó bá ń lọ báyìí ó ṣeéṣe kí ọ̀wọ́n gógó epo wà nítorí àwọn kò rí owó láti san owó àwọn òṣìṣẹ́, pàápàá àwọn tó ń wa ọkọ̀ ńlá àgbépo náà. Tó kì í dùn kó pọ̀. A ní rí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí fún àwọn ìròyìn àjá àbalẹ̀ títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.